Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o according to the time tí mo bá dé báyìí. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwa show. The baby of Yorùbá nation. Èmi náà ni mo ṣe salamu alaikum. Ọmọ Yorùbá àti sùn o. Ọmọ Yorùbá ti finá sórí òrùlé sùn. Ọmọ Yorùbá kí ló ṣẹlẹ̀ sí wa? Àjòjì tí wá gba ìṣe wa ṣe. Àjòjì tí ń gba ògo ilẹ̀ Yorùbá lọ díẹ̀díẹ̀. Ọmọ Yorùbá ẹ wake up. Hey! Yorùbá ẹ wake up. Yorùbá ẹ jí ẹ má sùn. Yorùbá ẹ má finá sórí òrùlé sùn. Yorùbá ẹ jí ẹ jí ẹ jí ẹ jí. Eléyìí gba ẹnu tán. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ kí ọmọ Kẹ́yà kó dẹ̀ wá kó ògo ilẹ̀ Yorùbá lọ? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ kí ọmọ Kẹ́yà kó dẹ̀ wá di ọba ní ilẹ̀ Yorùbá? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ kí ọmọ Kẹ́yà kó wá jẹ́ òun ló máa jẹ mùdùmúdù tó wà ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire? Ìran Yorùbá kí là ń wò, kí ló ń ṣe wá? A ní kí gbogbo wa so wá pọ̀ ká gbára wa kúrò lọ́wọ́ ìgbèkùn. Gbogbo ìkóríta tí ìyà ti ń jẹ ọmọ Yorùbá, gbogbo ẹ̀ lájọ́ mọ́. Àfi tá bá ń tọra wa lókù. Gbogbo bí tí ìyà ti ń jẹ wá, gbogbo bí tí wọ́n ti ń yàn wá jẹ, gbogbo bí tí wọ́n ti ń dí ìṣerere ọmọ Yorùbá lọ́wọ́, gbogbo bí tí wọ́n gbà láti sọ ọmọ Yorùbá dẹdú arinlẹ̀, gbogbo ẹ̀ pátápátá la mọ̀. Kí ló dé tí a ṣiṣẹ́ lé lórí? Kí ló dé tí a pawọ́pọ̀ kí gbogbo wa gbóhùn sókè ká gba ìran wa kúrò lọ́wọ́ ìyà? Ṣé ó wá yẹ kó rí bẹ́ẹ̀ kí ọmọ Kẹ́yà ẹ bá mi ṣí ètò Kẹ́yà kó dẹ̀ wá gba iṣẹ́ ilẹ̀ Yorùbá, kó wá gba ògo ilẹ̀ Yorùbá lọ? Kí ọmọ Kẹ́yà kó dẹ̀ wá di olówó ọlọ́lá mọ́ wa lára ní ilẹ̀ Yorùbá? This is no matter of one Nigeria. Eléyìí ò ṣe ọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ Yorùbá ni. Ṣó yẹ kí ọmọ Kẹ́yà kó wá sọ ìran Yorùbá dẹni tó máa lanu sáfẹ́fẹ́ báyìí? Ta kò máa ṣí ẹnu sílẹ̀, ta fẹ́fẹ́ lásán máa fẹ́ sí wa lẹ́nu. Ṣó yẹ kí ọmọ Kẹ́yà kó dẹ̀ sọ wá di àgbá òfìfo, kó dẹ̀ kó gbogbo èrè wa lọ nítorí alájú wa sílẹ̀? Tàlùbọ́ kò wọ́, alájú wa sílẹ̀. Ìran Fúlàní sọ wá dẹni tí ò lè ṣiṣẹ́ òòjọ́ wa mọ́. Ìran Fúlàní wọ́n sọ wá dẹni tí ò lè ṣiṣẹ́ òòjọ́ wa mọ́. Ìran Fúlàní wọ́n sọ wá dẹni tí ò lè rìn, tí ò lè yọ lóko bàbá wa. Wọ́n sọ àwọn màmá wa, àwọn màmá àtàwọn bàbá tó jẹ́ wípé iṣẹ́ oko ni wọ́n fi tọ́ wọn dàgbà. Iṣẹ́ oko làwọn náà fi tọ́ ọmọ dàgbà. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ Yorùbá, kì í ṣe iṣẹ́ ilẹ̀ Nàìjíríà. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ Yorùbá, kì í ṣe iṣẹ́ Nàìjíríà. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ àwọn baba ńlá baba wa tá gbọ́njú bá ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ṣó wá yẹ kí ìran Fúlàní kó wá sọ wá di aláìmọ̀ṣe tó fi wá di ohun tí àjòjì wá tó wá ń jèrè ilẹ̀ wa? Ṣó wá yẹ kó di ohun tí àjòjì máa wá? Mọye máìlì tó máa rìn láti Kẹ́yà sí Nàìjíríà. Má ṣe o. It's a pity. Mọye miles. Mọye ọ̀nà tó máa tọ̀. Mọye ìrìn tó máa rìn. Mọye iṣẹ́ tó máa ṣe kó tó gbéra kúrò ní ìlú Kẹ́yà wá sí ìlú Nàìjíríà láti wá kó èrè ilẹ̀ Yorùbá lọ. Ọmọ Yorùbá mélòó ló lọ sí ìlú Kẹ́yà tó lọ là tó lọ dolówó tó kó èrè ìlú wọn lọ? Àánú Yorùbá dẹ̀ ṣe mí. Báwo la ṣe fẹ́ ṣe? Ìgbà wo la fẹ́ bọ́? Ìgbà wo la fẹ́ jí? Iṣẹ́ àmúyangàn, iṣẹ́ àmúṣẹ̀yẹ wa ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire ó ti wá dohun tí àjòjì ń ṣe. Ó ti wá dohun tó ń sọ wọ́n dolówó, sọ wọ́n dolọ́lá ní ìlú àjòjì. Tẹ́ bá lọ wò ó, àwọn China wọ́n wá sílẹ̀ Yorùbá. Gbogbo iṣu tó wà nílẹ̀ Yorùbá, gbogbo pákí tó wà nílẹ̀ Yorùbá, àwọn China kò lọ China. ẹnujọ́ mẹ́ta ní trend video kan ló ń rìn kiri
tí àwọn China lòdù iṣu sí odidi ilé tó ṣe bí all níbi táwọn tó wà ní Nàìjíríà ò tí rí iṣu jẹ. Iṣu tí wọ́n rà ní 500 naira, iṣu di 10,000 naira ẹyọkan. Iṣu ẹyọkan di 10,000. Nígbà tí mo máa kúrò ní Nàìjíríà ní October 2023, iṣu tó gùn tó àfù apá mi báyìí, tó gùn tó àfù apá mi is 800 naira. Ni mo máa rà lọ́wọ́ mọ́là tó máa fi wheelbarrow gbé wá fún mi, máa dẹ̀ ra 10. Ọjọ́ tí iṣu yẹn bá wọ́n jù tó sọra dáadáa tó jẹ́ wípé ẹyọkan gan mi ò lè gbé nígbà mi, mo máa ń pe big boy mi ni ìpè wá bá mi gbé iṣu yìí, ó máa tà ní 1,000 naira. I was so surprised wípé iṣu tí ò tó yẹn sìn òun ni wọ́n tà ní 10,000 naira ní Nàìjíríà. Iṣu tí ò tó àfù apá mi 10,000 naira ní Nàìjíríà láì ṣe ìlú òyìnbó. Lé àìṣe ìlú òyìnbó ní ìlú Nàìjíríà adẹ́ẹ̀rà nínú àwọn lọ́wọ́ gógó yẹn náà làwọn China dẹ̀ wá kọ́ odidi ọ̀lù tí wọ́n kó iṣu sí tí wọ́n fi import ẹ̀ lọ sí ìlú wọn ní nǹkan tí àwa ta wà nídìí ògo tá àti ìróró jẹ. Àwa ta wà nídìí ògo àróró jẹ yóò bẹ́ẹ̀ jí ẹjẹ́ àgbà Yorùbá nation. Ẹjẹ́ àgbà Yorùbá nation kí ni tí ń pọ̀ jù ó worst sí lójoojúmọ́ ni ó lè sí lójoojúmọ́ ni kò wálẹ̀. Ẹjẹ́ àsowọ́pọ̀ ká gba Yorùbá nation. Yorùbá nation is the only answer. Yorùbá nation is the only answer. Àwa ta wà ní òwò àróró jẹ. China wá kó wa níṣu, China kó wa ní gàrí, China wá dẹni tó máa wá kó pákí ní Nàìjíríà. Ọmọ kó lọ sí ìlú wọn. China ló fi yan gàrí, wọ́n sì lẹ̀ sínú àpò wá fún yín ní Nàìjíríà. Wọ́n tà fún yín ní China gàrí. Tẹ́ bá lọ sí àwọn supermarket lálá, àwọn complex lálá, ẹ bá China gàrí níbẹ̀ tí wọ́n seal tí àwọn ọmọ Nàìjíríà dẹ̀ fowó rà. Àwọn ọmọ Nàìjíríà ẹ lọ sí gbogbo ibi làwọn kí ló lóhun jẹ́ yẹn Shoprite. Ẹ lọ sí gbogbo àwọn Shoprite yẹn, ẹ má bá bẹ̀, ẹ má bá ní gbogbo ibi làwọn Shoprite yẹn àti bẹ́ẹ̀ lọ. Ẹ má bá China gàrí tó jẹ́ pé lọ́dọ̀ àwa Yorùbá ní ilẹ̀ káàárọ̀ oòjíire iṣẹ́ ilẹ̀ wa tó yẹ ká sọ di owó ká sọ di ọlọ́lá ká fi là. China máa wá kó gàrí lọ́dọ̀ títí wa, China máa kó lọ sí ìlú títí wọn, China máa wá lọ fi yọ gàrí wọ́n wá kó wá fún àwa láwa tó jẹ́ pé àwa là ń yọ the best gàrí in all over the world, in all over the Africa. Ìjẹ̀bú ló yọ gàrí tó gbẹ tó jẹ́ pé tó bá bù sẹ́nu báyìí á kan gbogbo parí ẹ wàá gbá orí mú báyìí. Ìjẹ̀bú ló ní gàrí Ìjẹ̀bú tó kan gidi. Ẹ má bínú pé mo pause kọ̀ọ̀kan ló wọlé fún mi. Èyí tá ń sọ lọ ẹ̀yin èèyàn, ìjọ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà? Àwa ta wà nídìí nǹkan àríjẹ, àwa dẹni tó ṣẹ̀ṣẹ̀ wá lọ fi owó rà á. Wọ́n kó wa níṣu, wọ́n kó wa ní pákí, wọ́n yí pọ̀tẹ́ epo sebẹ̀ wá. Òyìnbó ti ń jẹ epo pupa, wọ́n ti ń jẹ epo pupa, òun náà ló jẹ́ kó lè máa ṣe epo fẹ́ẹ̀kì. Wọ́n ti ń ṣe epo fẹ́ẹ̀kì, wọ́n tún import ẹ̀ wá sí Nàìjíríà. China pamọ́yẹ̀, wọ́n import ẹ̀ wọ Nàìjíríà wá dẹ̀ gbà. Now ẹ̀yin yẹ́yìn bàbá Kẹ́yà tún lélẹ́yìí o. Kẹ́yà ọmọ Kẹ́yà ẹjẹ́ àjọwọ́ fídíò ìkẹwàá bá mi share kẹ́ wo bí ọmọ Kẹ́yà bó ṣe jèrè ilẹ̀ Yorùbá tí àwọn bàbá wa tó jẹ́ pé iṣẹ́ àgbẹ̀ ni wọ́n ti ṣe láti ilẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Àwọn ìyá wa tó ti ṣiṣẹ́ àgbẹ̀ láti ilẹ̀ pẹ̀pẹ̀ tí Fúlàní ò jẹ́ kó rere jẹ, ẹ wá wáyé wa lóde. Kẹ́yà ti ń kògo lọ nílẹ̀ Yorùbá because iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa nílẹ̀ Yorùbá, ògo ilẹ̀ Yorùbá lélẹ̀. I'm from Kenya. I've been in Nigeria for 7 years now. I grew up in a farm estate. One of the things I used to dream about is like one day I want to be a farm manager. You know, as a kid, after secondary school, I joined a university where I studied agricultural education and extension. I had an opportunity to come to Nigeria. For you to be successful, you must have a very good crop rotation. We must have the market before we plant. Normally, people will tell you can't have this size of bell pepper in the open. This will be like our third harvest. Our target per planter for open field is normally 2 kilos. From so far what we harvested, I think we are surpassing that.
ṣé ẹ ti rí ẹnu lẹ ti rí ẹnu ọkọ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ṣé ẹ ti rí abẹ́ rí ọmọ Kẹ́ńyà nìyẹn o ọmọ Yorùbá mélòó ló dá oko tí wọ́n jẹ́ kéko yẹn so èso rere bí eléyìí ọmọ Yorùbá mélòó ló dá oko tí wọ́n jẹ́ kó jèrè oko bí eléyìí ọmọ Yorùbá mélòó ló dá oko tí Fúlàní ò bá yé ẹ̀jẹ̀ iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ tó ní owó tó ní ọlá ní ilẹ̀ Yorùbá ni iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ àmúyangàn ni iṣẹ́ àṣejèrè ní iṣẹ́ àgbẹ̀ ní ilẹ̀ Yorùbá ẹ wá wo ẹni tó fi odidi ìlú ẹ̀ sílẹ̀ Kẹ́ńyà 7 years péré ló ṣẹ̀ṣẹ̀ lọ Nàìjíríà o ẹ wo nǹkan tó ti benefit ẹ wo fáàmù tó ti ní ẹ wo àwọn kùkúmbà yẹn tí ẹ bá fẹ́ ra kùkúmbà kọ̀ọ̀kan yẹn sì ní Nàìjíríà iye tó tó ẹ bá mi kọ sí comment section iye táwọn kùkúmbà yẹn tó ní Nàìjíríà nísìn ẹ bá mi kọ sí comment section kùkúmbà tó yẹ kí wọ́n máa ṣe kíni kí wọ́n máa fi ẹsẹ̀ gbá kó pọ̀ lọ́pọ̀ yanturu òun náà di cocaine ẹ wá wo that green pepper ẹ wo bó ṣe tóbi tó irú gbogbo àwọn green pepper yẹn sì tẹ bá dé Shoprite ṣe mọye tẹ máa ra wọn tẹ bá lọ sí àwọn kìtù lórúkọ àwọn other Shoprite wọ̀nyí jẹ́ àwọn store wọ̀nyẹn ṣé ẹ mọye tó máa ra inú ẹ̀ náà lọ tún máa padà ti import o ọmọ Kẹ́ńyà ló ṣiṣẹ́ yẹn o ní ìlú Nàìjíríà ọmọ Kẹ́ńyà ló ń ṣiṣẹ́ tó ń jèrè iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ táwọn bàbá wa ti ń ṣe láti ìgbà táyé ti dúdú nígbà tí iṣẹ́ àgbẹ̀ ò tí ì lówó lórí làwọn bàbá àtàwọn màmá wa ti ń ṣiṣẹ́ àgbẹ̀ ní Nàìjíríà yes or no ẹ jẹ́ ká mọ̀ kí iṣẹ́ àgbẹ̀ kó tó lówó lórí òun làwọn ìyá àtàwọn bàbá wa ti ń ṣe àsìkò tí iṣẹ́ àgbẹ̀ wa lówó lórí sí òun dà ṣé wọ́n jẹ́ kí wọ́n jèrè ẹ̀ Fúlàní ò jẹ́ kí wọ́n jèrè ṣiṣẹ́ wọn ti dàbí aláìmọ̀ṣe gbogbo àdáwọ́lé wọn lórí iṣẹ́ oko Fúlàní ò jẹ́ kó yọrí sí rere Yorùbá jí Yorùbá nation ni Yorùbá nation ni tó bá yẹ wá ní kí la fẹ́ jẹ nílẹ̀ Yorùbá tá bá gbalẹ̀ Yorùbá ẹjọ́ torí tọlọ́run tí ogun Fúlàní bá ṣẹ́ ogun àwọn dẹran tó bá ṣẹ́ ní ilẹ̀ Yorùbá tí ó bá di nǹkan tó jẹ́ wípé àwọn ìyá wa àwọn bàbá wa àwọn ọ̀dọ́ tó lọ léèwé tó ń dé tí gbogbo wọn padà sídìí iṣẹ́ oko ṣíṣe ṣé àní ní ànító àti àníṣẹ́kù ohun jíjẹ a máa ní oúnjẹ ní ọ̀pọ̀ yanturu àátúndẹni tó máa lọ ta oúnjẹ fún ìletò míì neighboring country wọ́n á tún benefit ní ara wa àádẹni tó máa import oúnjẹ nígbà tá bá ti ní ìlú wa tó bá ti pọ̀ tó òfin á wà everything á wà ìwọ tó fẹ́ import oúnjẹ jáde kúrò ní ilẹ̀ Yorùbá ní Odùduwà Republic Odùduwà nation Yorùbá nation ìwọ tó fẹ́ import oúnjẹ kúrò bẹ́ẹ̀ lọ sí another country ó gbọ́dọ̀ ti ní warehouse tó ti ní tí enough oúnjẹ wà níbẹ̀ tó jẹ́ wípé àwọn ará country ẹ wọn ò ní wà lack of oúnjẹ ebi ò ní pa wọ́n o ò lè máa ṣiṣẹ́ àgbẹ̀ kó máa ṣiṣẹ́ oko kó máa wá kó èrè oko ẹ kó máa kó lọ sí another country kó máa benefit ẹ àwọn tìlú ẹ gbọ́dọ̀ jẹ àjẹyó àti àjẹṣẹ́kù ẹjọ́ tí gbogbo àgbẹ̀ bá wá padà sóko gbogbo àwọn igbó tí wọ́n fi sílẹ̀ tó di ohun tí bandits ń gbé gbogbo àwọn igbó tí àwọn kidnapper tí wọ́n ń gbé ní inú ẹ̀yẹ tí wọ́n bá wá fi gbogbo ẹ̀ dáko ṣé oúnjẹ ò ní dọ̀pọ̀ ní ìlú wa ìjẹ́ àmàrà iṣu ẹyọ kan ní 10,000 naira ṣé iṣu ta sọ wípé à ń rà ní 500 700 1000 ní 2023 ṣé àní padà ra iṣu yẹn ní 300 naira 200 naira sábà gba Yorùbá nation everybody ráyè dáko ẹ wo àwọn ohun tó ń jáde nínú ilẹ̀ ní gbogbo ilẹ̀ Nàìjíríà ilẹ̀ Yorùbá ló ní fertilizer jù ilẹ̀ Yorùbá lọ́lọ́run bomi rin jù kò sí nǹkan tẹ́ fi sínú ilẹ̀ ní ilẹ̀ Yorùbá tí kò ní sùúrù tí kò ní so èso rere jáde àìdá kó jásìkò ẹ̀wùn tẹ́ bá ti lè wẹ̀ tiẹ̀ ó máa so fún yín tó máa wúlò but ẹ wò ní ọjọ́ ti tèmi àìmọye ẹni tó mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ tó lówó lórí ni tó wà pani tí wọ́n dẹ̀ lọ yá òbítíbitì owó cooperative owó gbọ́múlé láńtà
tí wọ́n fi ń dá oko wọ́n chemical wọ́n ṣe àwọn necessary things sí àwọn kòkòrò tó lè wà nínú ilẹ̀ tó lè fẹ́ máa jẹ nǹkan tó bá gbìn wọ́n chemical gbogbo wọ́n pa gbogbo kòkòrò yẹn kí ilẹ̀ kó lè ráyè gba àwọn nǹkan tó fẹ́ gbìn sí káwọn nǹkan tó fẹ́ gbìn sínú ilẹ̀ yẹn kó má di pé kòkòrò máa jẹ́ mọ́ inú ilẹ̀ ń bẹ̀ á lè ráyè gbéra á lè ráyè gbé bọ́dì sókè wọ́n á lọ yá òbítíbitì owó orí social media yìí láti rẹ́ni tó lòun yá 5 million naira fi dáko tí Fúlàní dẹ̀ kó màálù lọ jẹ oko ẹ̀ tí wọ́n dẹ̀ gbé Fúlàní lọ sí kóòtù tó ní kí Fúlàní san 500,000 ẹjọ́ kí ló wọ̀ nínú 5 million ibo ni kẹ́ni ẹlẹ́ni ti rí gbèsè 4.5 million san tí iṣẹ́ àgbẹ̀ ò bá lówó lórí ṣé èèyàn máa yá àdúró bítíbitì owó yẹn á dẹ̀ invest ẹ̀ sórí iṣẹ́ àgbẹ̀ tí iṣẹ́ àgbẹ̀ ò bá lówó lórí ọmọ Kẹ́nyà tẹ́ ẹ̀ wò yìí ṣé ó máa wá ṣe ṣó máa fìlú ẹ̀ sílẹ̀ ṣó máa wá kó èrè ìlú wa ṣó máa wá kó èrè ilẹ̀ wa iṣẹ́ tí wọn ò jẹ́ kí àwa ta ní ìlú kárí ṣe ká jèrè àlejò dẹ̀ wá ó dẹ̀ wá ń jèrè ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ibi tẹ́ bá ti mọ̀ wípé ìran Fúlàní ò fẹ́ ìran Yorùbá dénú a kì í ṣe nǹkan kan náà àfi kó ní kálukú lọ nílò ẹ̀ ibi tẹ́ bá ti mọ̀ wípé a kì í ṣe nǹkan kan náà nìyẹn kó ní kálukú lọ nílùú ẹ̀ ìdí ni ìta fi ń pariwo lójoojúmọ́ ní gbogbo ìgbà pé Yorùbá nation no going back Yorùbá nation no going back ìran Yorùbá ẹ jẹ́ ká jí ẹ má sùn ẹ jẹ́ ká gbára wa kúrò lọ́wọ́ àwọn ọ̀bàyéjẹ́ ìka ènìyàn yìí àjòjì ò lè máa wá kó máa wá kéré ilẹ̀ wa China máa wá kó iṣu akópákí a tún gbé epo aṣọ oríṣiríṣi fún wa a tún máa ṣe sàdánkátà fún wọn a tún máa gbóṣùbà fún wọn a máa yìn wọ́n a máa pariwo èyí tó ṣe ní China yẹn ni mo fẹ́ èyí tó ṣe ní China ni mo fẹ́ tó sì jẹ́ pé ilẹ̀ wa ló ti gbé ẹ gbé gàrí China sílẹ̀ kẹ́ gbé gàrí Ìjẹ̀bú sílẹ̀ kẹ́ lọ wo difference tó wà bẹ́ẹ̀ ṣé mo yé ilẹ̀ Yorùbá tó ti yan gàrí tí àwọn gàrí wọn dẹ̀ lórúkọ tẹ́ bá dé Ọ̀yọ́ gàrí Ọ̀yọ́ wà gàrí Ìjẹ̀bú wà gàrí Bẹ́ndẹ̀ wà tí bá parọ́ ẹ já mi gàrí Ọ̀yọ́ wà gàrí Bẹ́ndẹ̀ wà gàrí Ìjẹ̀bú wà gàrí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ lọ confirm ẹ gbé sílẹ̀ kẹ́ gbé ti China sí ṣé ti China lè dúró lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n dẹ̀ ń rà gbogbo àwọn olówó yẹn ẹ máa gbọ́ imported lélẹ̀ wọ́n ṣe special eṣiṣi òkun kíníkan òkun ẹ lọ sí China kẹ́ lọ wo bí wọ́n ṣe ń produce àwọn nǹkan míì tí wọ́n gbé wá fún wa ní ìlú Nàìjíríà ẹ máa bì ni wọ́n ti mọ̀ wípé nǹkan ta ní a ò mọyì ẹ̀ nǹkan ní nǹkan ló máa ń wọ̀ wá lójú ojú kòkòrò ti bá ti tẹ ọ̀tá wa jẹ́ nílẹ̀ Yorùbá ojú kòkòrò ló sún wa débi tó fi di wípé àwọn ọba wa ń fi àyè gba Fúlàní láti máa si ẹran ara ojú kòkòrò ni ojú kòkòrò ló sọ àwọn ọba wa dẹni tó ń ta ògùn ọjọ́ ọ̀la dànù nítorí owó because tí wọ́n bá ta ògùn ọjọ́ ọ̀la dànù ni àwọn ìran Yorùbá wọn ìyá wa àwọn bàbá wa ló yẹ kó máa ṣiṣẹ́ oko kì í ṣe pé àjòjì á wá ṣiṣẹ́ oko á dẹ̀ rere ń bẹ̀ àwọn tó dẹ̀ ní iṣẹ́ gangan tó jẹ́ pé iṣẹ́ ta dá wọn mọ́ nìyẹn iṣẹ́ tó ríran wa nìyẹn iṣẹ́ tá dá ni wáyé yàn fún wa nìyẹn wọn ò jẹ́ ká jèrè iṣẹ́ yẹn ṣé ká ní Fúlàní àti Kẹ́nyà wọ́n jọ kòlábò láti máa ṣe kíni láti máa fi wá ṣe ohun tó wù wọ́n àbí kíni ká pè é kíni ká sọ sílẹ̀ ṣé ó bójú mu bẹ́ẹ̀ tẹ bá mú Fúlàní kan sì wípé ó fẹ́ ran jókòó á ní ṣe bí èmi ti sanwó fún kábíyèsí kábíyèsí ó ti gba ọmọ màálù lọ́wọ́ mi ọmọ màálù gba ògo ayé àtijọ́ wọ́n ní wọ́n fi àtùpà gba ògo lọ́wọ́ àwọn bàbá wa ayé ìsìn màálù ọmọ màálù làwọn Fúlàní fi gba ògo lọ́wọ́ àwọn ọba ọmọ màálù ọmọ ẹranko ọmọ màálù tá máa fi jẹ̀bà tá máa fi jẹ àmàlà tá máa fi jẹ sẹ̀mó tá máa yàgbẹ́ ìdànù tí kò lè wà pẹ̀lú wa títí ayérayé òun ló fi gba ògo iṣẹ́ àgbẹ̀ lọ́wọ́ àwọn bàbá wa òun ló fi gba ògo iṣẹ́ àgbẹ̀ lọ́wọ́ àwọn ọba wa tó fi di wípé a lè ṣiṣẹ́ àgbẹ̀ mọ́ àwọn ọba wa dẹ̀ lajú wọn sílẹ̀ tàlùbọ́ dẹ̀ ń kó wọ́n lajú wọn sílẹ̀ wọ́n dẹ̀ ń kó èrè ìrandéran wọn lọ wọ́n lajú wọn sílẹ̀ wọ́n dẹ̀ ń rin ìran wọn sí ìhòhò abẹ́ni tí ò níṣẹ́ tí ò ní jíjẹ tí ò ní mímu tí Fúlàní tún lé wọn nínú ilé ẹlòmíì Fúlàní ti sọ dẹni tó ń gbénu gbó ṣèbórí ìkànnì náà láti gbé fídíò wá Fúlàní la bí ogun Fúlàní la bí
àwọn ará Ìbèṣe àwọn ará Ìbèṣe tí Fúlàní lélé tí Fúlàní bá wọn sùn lódò tí Fúlàní ò jẹ́ kó róko lọ àwọn ìyá àgbàlagbà tí gbogbo wọn jáde ní òwò tí wọ́n ní kó wo ọmọ yìí o inú igbó làwọn bí sí nígbà tí Fúlàní kógun dé nígbà tí Fúlàní kógun dé ó bímọ sínú igbó la bí ogun Fúlàní wọlé dé ṣé kìí ṣe orí social media náà láti rí ṣé àwọn ọba wa fẹ́ sọ wípé àwọn ò gbọ́ ni Yorùbá ẹ jẹ́ ká jí ẹ jẹ́ ká gba ohun tó jẹ́ titi wa padà ẹ jẹ́ ká gba ẹ̀tọ́ wa padà ẹ má jẹ́ ká lajú wa sílẹ̀ kí àjòjì kó máa jèrè ilẹ̀ wa ṣe rí pé bọ̀bọ̀ tó kọ orin yẹn nígbà yẹn bọ̀bọ̀ yẹn rí kọ ó ní ẹ má lajú yìí sílẹ̀ kájòjì kó gba ilẹ̀ wa kó yẹ pa àwọn èèyàn wa lójú yìí ẹ jẹ́ ká ṣe padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbaṣẹ́ ọba ṣebí yẹn gangan lọ pè níjọba Yorùbá ẹ ti sùn o àní ẹjí má sùn orin tí bọ̀bọ̀ yẹn ti kọ láti 2021 òun ló jáde síta yìí o àjòjì gba ilẹ̀ wa àjòjì jèrè ilẹ̀ wa àwa ọmọ onílẹ̀ pẹ́ wa la ṣe wá wà ojú òní tì wá o gbogbo ìran Yorùbá nation no going back ni o Yorùbá nation no going back mo fi àsìkò ìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹni tó ju fídíò yìí sí mi ẹ ṣeun gan ni bàbá mi this is a big lesson azumi mi ò pé mo fẹ́ kí fídíò yìí kó gùn ni I will have analyzed it jù báyìí lọ but mi fẹ́ kí fídíò yìí gùn jù that is why tí mo ṣe ra ṣe ní ṣókí gbogbo ẹ̀yin ìyá yìí bàbá tẹ́ wá wo ètò ẹ ṣé ẹ bá wa share ẹni bàbá mi tọ́jú fídíò yìí sí mi náà ẹ̀yin náà ẹ ṣeun gan mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ wò ẹ ṣé ojú tẹ́ fi wò kò ní gbọ́ ojú tẹ́ fi wò kò ní fọ́ etí tẹ́ fi gbọ́ mi etí náà ò ní di láṣẹ Èdùmàrè ẹ wá túbọ̀ bá wa fún wọn gbogbo ayé kí ìran Yorùbá kí wọ́n jí kọ́ máa sùn ojú òní tiwa ẹ má wá gbàgbé gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi aṣọ làwa ń tà níbí báyọ̀ ẹ wá bá Lady K Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation ọmọ wọn nìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú ẹ wá bá mi raṣọ o mo ní different type of ways ṣé tọkùnrin ni ṣé tóbìnrin ni báwo lẹ ṣe fẹ́ sí lọ́lọ́kan òjọ̀kan ṣé kí ló ti ń pè ní àǹkó tẹ bá fi àwọn àǹkó tọkùnrin ó wà tẹ bá fi àǹkó tóbìnrin ó wà èyí tẹ bá ti fẹ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ pè mí mo lọ́wọ́ agbádá fún àwọn dádì àwọn agbádá tó fine tẹ́lẹ̀ wọ̀ lọ sí pátí tẹ́lẹ̀ fi káàkó ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yẹn bá jẹ́ méjì bá jẹ́ mẹ́ta bá jẹ́ mẹ́rin bá jẹ́ márùn bá jẹ́ mẹ́fà jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ jọ fi káàkó tẹ́lẹ̀ máa lo fìlà tó dá sí kò sí fìlà tó mú ní pátí tẹ́lẹ̀ lò pẹ̀lú ẹ̀ kò sí fìlà náà kò sí kọ́lọ̀ kò sí ru pattern fìlà náà ṣé damask ni ṣáṣọ òkè ni ṣé normal gèlè ni wọ́n fi ṣe fìlà yẹn ni anyone ẹ lè lọ sí aṣọ yẹn tó dẹ̀ máa mú yes lára yín tí wọ́n á rí wípé yes olówó lẹ̀yẹ yìí ò kí ń ṣe olòṣì èèyàn so gbogbo ẹ̀yin dádì mi wá patronize mi ẹ̀yin mọ́mì mi náà mo ní àwọn lace tí wọ́n mix pẹ̀lú àǹkárá mo ní àwọn àǹkárá plain àǹkárá mo ní àwọn àǹkárá two colour mo ní àdìrẹ skirt and blouse gown tí wọ́n dẹ̀ whip skirt àti blouse ẹ̀ mo ní wọn lóríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ pé èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation ẹ pè mí ò kẹwàá ra tí mò ń tà bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra jewelries ẹ fẹ́ ra purse èmi ọmọ yín náà ni mo tún tà á ìròyìn òtún àfojúbà fẹ́ni tó bá débẹ̀ ló lè ròyìn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra jewelries ẹ pè mí set ni ẹ pè mí kì í ṣàwọn kò bómi rẹ kò bóhùn rẹ kì í ṣàwọn tẹ́ máa lò lẹ́ẹ̀kan tó máa dúdú àwọn eléyìí mú yes dákú àwọn jewelries tẹ́ máa lò ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin jù bẹ́ẹ̀ lọ òun làwọn jewelries èlé so ẹ pè mí kẹwàá ra titi yín bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual items gbogbo ẹ̀ náà la ní ẹ ní the cost breaker ẹ ní the mercy oil mercy soap victory oil victory soap àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ we have so many things for spiritual items ó depend lórí àwọn nǹkan tẹ́yin bá rí àwọn symptoms tẹ́ bá rí àwọn nǹkan tẹ́ bá ń ṣe àkíyèsí pé ó ṣẹlẹ̀ sí yín òun la máa fi mọ spiritual items tí ẹ máa lò tó dẹ̀ máa jẹ́ fún yín tó máa mú yes tẹ́ẹ̀dẹ̀ ní regret wípé ẹ lo spiritual items ajẹ́bidán òun làwọn spiritual items èmi ò kọ́ ní ìtọ́fìdán kọlọ́kọ mọ́lẹ̀ I don't have it o but yàtọ̀ sí yẹn gbogbo ìtókù ló wà available bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra product nílé iṣẹ́ TN Natural Herbal jẹ̀díjẹ̀dí diabetes manpower àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà ẹ pè mí ẹ̀yin tí ẹ bá tún wá nídìí àti polówó ọjà yín
ẹ gbé polówó wá fún Lady K Ìfẹ́olúwa ṣojú òní tì mi ò ní wá yín tì ẹ má wá tún gbàgbé ẹ bá mi subscribe sí YouTube channel mi kẹ́ bá mi tọ notification bell yìí ẹ ṣeun gan mo dúpẹ́ o ire o.